Oh, Ọlọ́run ìyanu, ìyanu, Olúwa ìyanu, ìyanu. Mo mọ̀mọ́dé o, Olúwa ìyanu, ọba ògo, ọba àjíkí, ọba àjígẹ̀, ọba afẹ́nifẹ́re, ọba àjùàpè, agbèrímọ́dẹ̀yìn, ọba afúnni mọ́ṣẹ̀rẹ̀gùn, alógunlọ́lá aní ìlẹ́yẹ ọ̀gbàgbà tí gbàrà àdúgbò abọ́gbògbò tí fi yọmọ inú ọ̀fìn. Mo rí bá bàbá mi ọjọ́ yẹmi abẹ́fẹ́ tó dolóògbé lọ́jọ́ sí. Ìbà bàbá Bándélé o, ìbà bàbá Bándélé o, orí mọ́ògùn jẹ́ bàbá ọjẹ́lékè mi abẹ́fẹ́. Tó ọpẹ́ ni fún Ọlọ́run bàbá tó ṣílẹ̀kùn ọjọ́ òní, alápá kábíkábí, ọba tí kìí kú tí kìí tí, àìdìbàjẹ́, alásọtẹ́lẹ̀ ohun gbogbo, ọba tó gbọngbọ́n tí ò fara ti nǹkan kan, ọba tí ò ní káwọ́ pẹ̀yìn lójọ́ wájú ọba kankan, onìkan náà lọ́ba tó ga jù lọ́lá, atóbi lọ́lá, ọba jípọ̀jọ́ òkúdà. Ìbà rẹ̀ o kábíyèsí. Atúnbẹ́tò tòní wá sí ti gbọ́ yín lálẹ́ yìí. Ẹ̀yin olólùfẹ́ mi, mo dúpẹ́ o, mo dúpẹ́ lọ́wọ́ yín gidigidi. Mo dúpẹ́ àdúrótì yín nígbà gbogbo. Mo dúpẹ́. Wọ́n ní tẹ́rú bá dúpẹ́ yóò gbà mí sí. Mo dúpẹ́ gidigidi lọ́wọ́ yín o. Tá a fi ń níyì níwájú yín àti lọ́wọ́ yín, Ọlọ́run ní tọwọ́ bàjẹ́ bọ̀, èṣù náà sì ní tọwọ́ bàjẹ́ bọ̀. Agbára lọ́wọ́ Elédùmarè ọba tó nẹ̀kẹ́, tó nẹ̀kápá ọlá, alágbára lórí ohun gbogbo. Tó kí ló gbé wa wá sórí ètò lénìí? Òun náà lọ̀rọ̀ bílù ti rí, bílù ti dà. Eléyìí tí mú ìpayín kékeré dání pẹ̀lú ọ̀rọ̀ protest, eléyìí tí ọjọ́ rẹ̀ ń súnmọ́, tí gbọmọgbọmọ rẹ̀ ń dún, tí bàtà rẹ̀ ti ń ró kánlá gbogbo ìgbà. Ìjọba tábánítà ló bá orílẹ̀-èdè dá bó ṣe dà lónìí, ìjọba ni. Ọwọ́ àwọn àwòlá bá ń bẹ̀, ọwọ́ àwọn àjọba. Mo fẹ́ sọ àwọn àríkàwé kan lórí ọ̀rọ̀ bí ìlú yìí ṣe dà láti 1970, láti 70s up to date. Ẹ̀yin ènìyàn mi, nígbà tí wọ́n ja ogun Biafra tán ní 71, ilẹ̀ Nàìjíríà padà bọ̀ sípò wẹ́rẹ́wẹ́rẹ́. Wọ́n bọ́ sórí ọ̀rọ̀ ètò ọrọ̀ ajé wọn. Wọ́n wá ń bá a bọ̀ lọ́lọ́kan òjọ̀kan. Ọlọ́run dẹ̀ ń gbàdúrà orílẹ̀-èdè yìí. Epo rọ̀bì a ṣẹ̀ṣẹ̀ rí nígbà náà ni, tí ń já sówó fórílẹ̀-èdè yìí lọ́wọ́. Bẹ́ẹ̀ lówó ń wọlé lọ́tùn lósì lórí kòkó. Lórí òwú, owó ń wọlé, bẹ́ẹ̀ ni lórí ẹ̀pà, owó ń wọlé. Lóníran àwọn òyìnbó ń fẹjú wo ẹkọ́nọ́mì Nàìjíríà pé tá a bá fi àwọn aláwọ̀ dúdú ilẹ̀ ọkùnrin yóò gba agbára ayé. Nígbà tá à ń sọ pound sterling nìkan lówó tó ju tó owó England nìkan là ń ná ńgbà náà, 73 la change sí náírà. Pound sterling nìkan ló ju náírà lọ. Lásìkò tá à ń wí tètò ọrọ̀ ajé wa mú gángan. Ní tó sì fi ju náírà lọ òjò ẹyọ kan péré lọ, oró kan. Tẹ́ bá mú 1 náírà dání yóò ṣẹ́. Tẹ́ bá mú 1 náírà dání, 2 pound, 2 náírà, sorry, ní 1 pound nígbà yẹn.
ètò ọrọ̀ ajé Nàìjíríà gbèrú. Gbogbo ọ̀pọ̀lọpọ̀ nǹkan tẹ́ rí lénìí, owó kòkó, kò sówó epo ń bẹ o tán fi build ọ̀pọ̀lọpọ̀. Owó kan oko tá a rí lórílẹ̀‐èdè yìí la fi build ẹ̀. Gbogbo Nigerian University tẹ́rí tó great lénìí, láti ṣe orí èmi ní Unilag ní, Uniben ní, Ahmadu Bello ní, gbogbo àwọn university wọ̀nyẹn tó jẹ́ first generation, kàtà àwọn yẹn kàtà pé second generation universities, àwọn yẹn owó kòkó, owó agriculture náà fi build ẹ̀ tó fi mọ́ OAU ní 1962. Wọ́n build gbogbo àwọn nǹkan wọ̀nyí pẹ̀lú nǹkan oko àti ìlàjúṣepọ̀ ńgbà náà. Ṣùgbọ́n ńgbà tí epo wọlé ní 70s, Nàìjíríà ta ọjà, òmìmí Nàìjíríà mi Amẹ́ríkà pé níbo là ń bá a lọ, nítorí pé nígbà náà lọ́hùn náírà lágbára ju American dollar lọ. Tí àwọn èèyàn bá lọ ìlú òyìnbó ńgbà náà tán lọ kàwé, wọ́n sì tó máa kẹ́rù wọn bọ̀ lé, torí pé iṣẹ́ tí wọ́n ṣe ó ti ń dúró dè wọ́n. Nígbà náà lọ́hùn ìlú dùn, gbogbo company wá sórílẹ̀-èdè wá bẹ̀rẹ̀ iṣẹ́. Nàìjíríà ò tẹ́rù tí àmọ́ bí téèyàn ti yáwó ńgbà náà, àwa gan máa bún èèyàn lówó ni. Mo rántí pé Saudi gan, a fún Saudi lówó ńgbà tí ebi ń pa Saudi. Nàìjíríà bùn Saudi tẹ̀wọ̀n, a bùn wọ́n lówó, kì í ṣe pé a yá wọn. Nàìjíríà máa bún èèyàn lówó ni, àwa ìyá àyàn. Bọ̀ ńgbà tí ìṣòro ti wá dé, wọ́n yá àwa ni. Nǹkan gbèrú lórílẹ̀‐èdè yìí. Wọ́n ní tọ́mọ ò bá bàtàn yóò bá àrọ́bá. Àrọ́bá sì ní òun ní bàbá àtàn. Òun lẹ̀ ń bọ́ lẹ́nu mi lénìí. Nǹkan orí oko ní Nàìjíríà fi bẹ̀rẹ̀ ìrìn àjò ayé wọn, tó lọ́n sì gbàkóso, tí gbogbo nǹkan dá, gbogbo nǹkan pátá. Pé wọ́n kọ́kọ́ lo tẹlifíṣàn láfíríkà, Nàìjíríà ló kọ́kọ́ lo tẹlifíṣàn. Láyé bàbá wa Awólọ́wọ̀ láti 50s Nàìjíríà ti lo tẹlifíṣàn. A lo tẹlifíṣàn ní Áfíríkà. Republic of Ireland, Dublin táwọn èèyàn wá ń lọ lénìí, táwọn ọmọ wa ti lọ ń ṣe wàhálà, tí wọ́n ń ṣe ìlà ìlò kí wọ́n tó jẹ kí wọ́n tó mu, tó jẹ́ pé bẹ́ẹ̀ lẹ́lòmíì ti rí ọ̀rọ̀ tó kó wá sí orílẹ̀-èdè yìí. Dublin ò tí ì tẹ́rú ti lo tẹlifíṣàn at that time. Níbo ni wọ́n ti fẹ́ rí tí Nàìjíríà ti ń sọlá? Àwọn òyìnbó wá ń fọ̀ sí ọjọ́ iwájú Nàìjíríà. Ṣé ẹ mọ̀ pé ìka èèyàn, ìka tó ń pè ní ìka, ọjọ́ iwájú ẹni tó fẹ́ ṣe jàǹbá ni ó mọ ro gbogbo ìgbà pé bó ni ó ti wá padà wá dà. Ìgbà náà ló yẹ ká ti máa ṣe, ló yẹ ká ti máa ṣẹ́gbẹ́rẹ́ mọ́dàrí kan forílẹ̀-èdè yìí. Ìgbà náà làwọn ọ̀tá ti múrin àjò wa pọ̀n pé bó la ṣe tẹ̀ wọ́n rì. Torí pé ẹni tó bá lówó ló lágbára láyé. Tó máa sọ pé Amẹ́ríkà ní agbára nǹkan ogun. Táwọn èèyàn bá ń pariwo pé Amẹ́ríkà máa ní agbára nǹkan ogun, kì í ṣe pé Amẹ́ríkà lágbára nǹkan ogun. Owó ló dá Amẹ́ríkà ó ní. Tó o bá lówó, tó o bá lọ́ọ̀ lówó, wọ́n lẹ́ni àwọn Yorùbá máa dáṣà kan, wọ́n ní yóò bàyà olówó tó lóun ò lóògùn. Tó o bá ní owó, oògùn tí ń jẹ́ wọ́n gbé wa ká ọ mọ́nú ilé ni. Bẹ́ẹ̀ lọ́rọ̀ Nàìjíríà rí ńgbà yẹn. Gbogbo nǹkan ogun tá a kó sí Dodon Barrack ńgbà yẹn, wọ́n máa fi bẹ̀ wá ni. Láti China ó ṣe oríṣiríṣi, yóò kó wá fún wa kó lè rówó gbà lọ́wọ́ wa, tó rẹ́ máa pò wọ́n bẹ́ẹ̀. Nígbà náà lọ́wọ́ àwọn èèyàn jí owó Nàìjíríà náà o. Ṣùgbọ́n àmọ́ lára, nítorí pé owó tí wọ́n ń jí bígbà tí èèyàn mú owó tán rọ sínú dúrọ́ọ̀mù tí wọ́n ń fi píìnì tó ń fi okínní tó fi lu omi tó wà nínú dúrọ́ọ̀mù, tómi yẹn wá ń ṣẹ́ díẹ̀. Ẹ̀wọ̀n pé tipátipá lẹ́yìn ó fi rí omi tó ń jáde látara ojú okínní lára goro tó ń pè ní drum. Bẹ́ẹ̀ ni àwọn tí ń jalè Nàìjíríà ṣe rí gbà náà sí ti Nàìjíríà ní lọ́wọ́, tó jẹ́ pé gbogbo àwọn ọmọ wa tó lọ sí Unilag ní 70s, ẹ lọ béèrè títí wọ 83, 84, wọ́n ó ní iye owó táwọn gan gbà ní allowance pé wọ́n ń lọ school, ẹni tí ò tí ì ṣe tán, tíṣẹ́ ó dẹ̀ mọ́ dóde wọn.
orílẹ̀-èdè ni o ṣé lè tí ó ṣẹlẹ̀ sí Nàìjíríà lè ṣàtúbọ̀tán la fẹ́ pè ní àbá padà sí aburú wàhálà yẹn ìdùnnú ìwà pọ̀ fórílẹ̀-èdè yìí nígbà náà bí yẹn jẹ́ taxi driver àmọ́ bọ́n ṣe ń live life ńgbà yẹn taxi driver náà ó wọ Kingsway yóò lọ ra nǹkan fáwọn fámìlì ẹ̀ àwọn tó jẹ́ òṣìṣẹ́ ìjọba Kingsway làwọn náà ń wọ̀ táwọn náà ti ń ra nǹkan olódàbí Shoprite ńgbà yẹn ẹni tó bá lóun ò lọ Kingsway ní kékeré nígbà 70s yẹn gbádùn Nàìjíríà o ìgbà yẹn Nàìjíríà dàbí ìlú òyìnbó bí ìlú ìṣeré nìyẹn tó pé tó bá débẹ̀ òórùn tí ó dọ̀tí ó máa kọ́kọ́ ya lù ẹ́ pò wọbẹ̀ kò dàbí ọ̀dọ̀ tá à ń rí ní Shoprite lẹ́yìn tó pé òórùn chicken tó ti bàjẹ́ lẹ́ẹ̀ mọ̀ gbọ́ nígbà yẹn gbogbo nǹkan tó dùn orílẹ̀-èdè wà nù ọlá ìjọba gan aráàlú ò rí tìjọba rò nítorí pé normal ti ní tí nǹkan bá ti bàjẹ́ wọn ó sáré tún ṣe kò sí pé kínní orientation tá a ní nígbà yẹn dá àwọ̀ 80 ibi tí gbogbo ẹ ti dàrú náà nígbà tó bá sọjọ́ hand over ìjọba tó gbé lé Ṣàgàrí lọ́wọ́ ìgbà náà láyé Nàìjíríà polókù mọ́sù ṣùgbọ́n nígbà tá à ń sọ yìí náà owó Nàìjíríà sì sí ní ọwọ́ Amẹ́ríkà títí wáyé Ṣàgàrí kí ló jẹ́ kí ìrìn àjò Nàìjíríà ó dàrú láyé Ṣàgàrí ni pé Ṣàgàrí wá jẹ́ ìjọba Ṣàgàrí ò wá ṣe nǹkankan lẹ́yìn pé táwọn kan ti ṣe tán pàtì láti 79 òun kàn ń gẹ̀rẹ́ sí ẹ ní ìkàn ń gẹ̀rẹ́ sí ẹ nígbà yẹn Ṣàgàrí náà bá ordinary messenger lọ́fíìsì ni wọ́n bá 2 million naira lákàntì ẹ̀ tó jí messenger tí ń gbálẹ̀ tí ń sáàbù tíì níjọ́ tí Ṣàgàrí rí report yẹn ó bú sẹ́kún ni pé bọ́láyé òun wà torí òun ò rí 10 naira ní tiẹ̀ ó bílí gbogbo àwọn èèyàn tó dúró tí òun wà lóyà ìgbà yẹn gangan ibi tá a ti expose sí corruption nìyẹn ayé Ṣàgàrí yìí ní 79 náà corrupt rule of law ní Nàìjíríà látọwọ́ bàbá Ọbásanjọ́ náà ni tí wọ́n lọ introduce 12/2/3 àwọn tó dẹ̀ ṣagbátẹrù 12/2/3 náà pọ̀lọpọ̀ wọn against Awólọ́wọ̀ ọmọ Yorùbá ni wọ́n inú ẹ̀ láti rú àwọn Dr. Kusamotu ọmọ ìlú Ìkìrun ó ti dolóògbé lónìí gbogbo àwọn bàbá wa Kéjídé gbogbo àwọn bàbá wa tó ní yunifásitì lẹ́kìtì Ọ̀yẹ́ Èkìtì lórúkọ Afẹ́ Babalọ́lá àwọn tí wọ́n lo òfin burúkú against Awólọ́wọ̀ nìyẹn but ìyẹn bẹ́ẹ̀ kọ́ là ń lọ Nàìjíríà wà nù wàhálà ìdààmú ìpayín kéke ó bẹ̀rẹ̀ ní kété tí Buhari wọlé àwọn Buhari mójútó ọ̀rọ̀ drug or no drug wọ́n rí wípé tá a bá ṣọ́ra àwọn ọmọ wọn bẹ̀rẹ̀ sí ní mọ̀mọ́kùmù orílẹ̀-èdè lè tibẹ̀ kó dàrú Fẹlá tí ń kọ́kọ́ corrupt kìíní yẹn bọ̀ díẹ̀díẹ̀ tí ó gbégbó lọ níta gbangba Fẹlá Aníkúlápó bí Fẹlá bó ṣe sọ̀rọ̀ tó pé kí ìlú ò lè da ìwà àbájẹ́ tọwọ́ tiẹ̀ gan lékenkà orí stage ni ó ti mú obìnrin tí ó da dùbúlẹ̀ tí ó sùn lé lórí ṣe rí pé ìwà àbájẹ́ tiẹ̀ náà ó lékenkà ó ń corrupt àwọn ọmọ wa ìwà ń fi ń bájọba wí ibi tá a ti níṣòro méjì pẹ̀lú Fẹlá nìyẹn o Fẹlá òun ń correct ìjọba ṣùgbọ́n ń corrupt àwọn ọmọ wa ibi tí gbogbo ẹ̀ ti dàrú nìyẹn ìrìn àjò wa bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ náà àwọn àwò pé yóò yọrí síbi tó dáa ó yẹ ká gbádùn orílẹ̀-èdè yìí ó yẹ kí nǹkan ó yí padà àgbà austerity rí láyé wọn la bẹ̀rẹ̀ austerity láyé àwọn Buhari austerity wọlé gbogbo nǹkan bẹ̀rẹ̀ sí ní scarce ayé Ṣàgàrí ni ọkùnrin kan tá ń pè ní Ìmọ̀rú Díkò ó dẹ̀ jí 6 billion naira kúrò nínú treasury Nàìjíríà sì fi ilẹ̀ pé èèyàn jí 6 billion as at 83 kéèyàn kó 6 billion ó dẹ̀ kó lọ sí UK ó sì lọ dá sínú economy UK wọ́n wá economy UK wá fìlẹ̀ pé ẹnìkan kó owó wọ ìlú àwọn wọ́n fìlẹ̀
wọ́n mọ̀ pé owó wọ̀lú wọn lálàfo ìgbà yẹn. Kété tí ìjọba kúrò lọ́wọ́ bàbá Buhari táwọn Ibrahim Babangida tí wọ́n overthrow lé 85, wọ́n gbéra pa nínú iṣẹ́ tí Babangida ṣe ní báwo ni 6 billion tí Umaru Dikko nìkan jí bó ni ó ṣe padà. Òun lẹni tó jí kọ́kọ́ jí owó tó pọ̀ jù rí ní orílẹ̀-èdè yìí tá àti ìgbọ́rú ẹ̀ mọ́ dọ́là, because as at that time owó tó jí yẹn bí close to bí ká sọ pé $8 billion ló jẹ́. Ẹ wo $8 billion as at that time. Ẹ fi wo sígbà tá a wà kéèyàn jí $8 billion lẹ́nìí, ẹ wo bí ó ṣe rí nínú ayé. Kámọ̀ wá sọ ní 83, 6 billion naira equivalent to bí 8 billion naira ní nígbà yẹn, nítorí pé náírà ju dọ́là lọ ní time tó jí owó yẹn. Nàìjíríà ò dẹ̀ fi ilé ẹ̀ pé yẹn jí owó. Àṣírí kan ni mo gé fún yín lé ní mo fẹ́ kẹ́ lọ wádìí ẹ̀ dáadáa. Nàìjíríà country yóò mọ̀ pé Umaru Dikko jí owó torí owó tá à ń wí pọ̀. Àwọn náà wá expose àwọn ológun wípé so bí ìlú ìṣe lówó lọ́wọ́ tó rè ló bá dé káwọn yẹn máa fẹ̀mí wọn wá pé èmi náà gbọ́dọ̀ débẹ̀ kí n lọ bu tèmi. Àwọn Babangida wọ́n gbìyànjú láti rí Umaru Dikko gbé wọ Nàìjíríà padà. Wọ́n tẹ̀ sínú pósí, wọ́n tẹ̀ Umaru Dikko sínú pósí. Wọ́n fẹ́ gbé àwọn ìdí àgbọn wọn Buhari ní kọ́kọ́ tẹ̀ Umaru Dikko sínú pósí torí ìjọba Shagari ní ìdí àní Umaru Dikko bá ṣiṣẹ́. Òun ni mínísítà láyé ìgbà wọn. So ńgbà tí àwọn èèyàn wọn fẹ́ wọ́ wọlé láti UK, wọ́n ti gbé sínú pósí, wọ́n ti kẹ́ pósí yẹn pa. Bí wọ́n ṣe lọ ta àwọn immigration lólobó nìyẹn pé wọ́n fẹ́ gbé nǹkan kan lọ pósí kan lọ sí Nàìjíríà kan yẹ pósí wò yẹn tó wà bẹ́ẹ̀ wà live. Airport Heathrow ní London ni wọ́n ti discover pé èèyàn ló wà nínú pósí yẹn. Bó ṣe tú Umaru Dikko lẹ́ni yẹn. Òun ni Umaru Dikko fi sá lọ pé òun ò tiẹ̀ wá ní wá Nàìjíríà rárá, ẹ fẹ́ tàn wọlé, wọ́n ti fún lóògùn oorun láti gbé wọlé. Ìgbà tí Babangida wá débẹ̀ òun náà bẹ̀rẹ̀ the same process. Ìyẹn gbọ́n, ìyẹn wá tán pé mo bọ̀ nílé ṣe bá Hausa kan náà lèmi àti ẹ. Èmi àwọn ìdí àgbọn ti kó gọ́ọ̀mẹ̀ntì, kò sẹ́ni tí ń lé ọ káàkiri mọ́. Máa bọ̀ nílé kó wá máa gbádùn ẹ̀mí rẹ. Bó ṣe gbé Umaru Dikko wọlé nù pẹ̀lú story wípé kó lọ ra rice, pé kó wá máa supply rice, pé owó tíṣà tó fi kówó wá sí UK tán ná UK fi ra rice wọ Nàìjíríà, àwọn èèyàn ò rà á. Bí Umaru Dikko ṣe ship rice 2 billion naira ní 1985 wọ Nàìjíríà nìyẹn. Báyìí bíbí ṣe gbẹ́sẹ̀ lé nu. Ó gbẹ́sẹ̀ lé rice yẹn, ta rice yẹn sáàrin ìlú fáwọn èèyàn wọ́n máa jẹ. Ó ní bí wọ́n kọ́kọ́ rí 2 billion naira tí wọ́n rí gbà nínú gbogbo owó tí Umaru Dikko jí lórílẹ̀‐èdè. Kò tẹ ìlú yìí títí tó fi kú, tó fi rùkú ẹ̀ wálé wá sí Umaru Dikko kò wá sí Nàìjíríà, ó jí owó dẹ̀ sá lọ. Ẹ wá wo orú owó táwọn èèyàn ti jí lẹ́yìn ìgbà yẹn nígbà oil boom. Ẹ wo yíyà yẹn, ẹ wo orú owó ribitìribitì owó tó sọnù nínú ìjọba IBB. Ẹ wo ribitìribitì owó tó sọnù nínú ìjọba Abacha. Ẹ wá wo owó tó tún sọnù. Àwọn lè tá a lè dákọ ló pọ̀ jù, ṣùgbọ́n àwọn lè tá a mọ̀ tí wọ́n fi sọ́rí project tó yẹ pé ibẹ̀ náà ló ti pòórá bí 16 billion yẹn bàbá Ọbásanjọ́ $16 billion tí wọ́n kólẹ̀ fún reluwé bóyá iná ọ̀ reluwé NEPA ọ̀ reluwé náà kówó yẹn fún gbà yẹn náà kówó yẹn lẹ̀ fún tówó yẹn náà parẹ́ tí àwọn press ṣì ń béèrè lọ́wọ́ Àtíkù dọ̀là tó bá fẹ́ anytime láti kú bá fẹ́ jáde wọ́n sì máa ń béèrè owó yẹn lọ́wọ́ ẹ̀ bùkú ò lè ṣiṣẹ́. Òun fúnra rẹ̀ sọ pé àwọn kan bá owó yẹn jẹ́ ni báwọn ò fi ṣe kankan. Ẹ lè mọ ibi tí problem ti ń bọ̀ tó fi dé level tá a wà lẹ́ni. Ẹ mọ ibi tí problem ti ń bọ̀ tó fi dé ibi tá a wà lẹ́ni. Treasury wa tẹ̀ ń wò yẹn wọ́n dry ẹ̀ ni, wọ́n drain ẹ̀, kì í ṣe dry, wọ́n drain ẹ̀ tó jẹ́ pé ẹ lè gbúrò nǹkan kan bẹ̀ mọ́. Gbogbo foreign reserve wa wọ́n deflate ẹ̀.
wọ́n deflate foreign reserve Nàìjíríà. A ní owó kan tán pè ní excess crude oil account. Excess crude oil account yìí ibẹ̀ ní Nàìjíríà ti máa ná owó gbogbo project tá a bá fẹ́ ṣe. Ṣé ẹ gbọ́ excess crude oil account mọ́? Látàyè bàbá Buhari la kò ti sí nǹkan tí ń jẹ́ excess crude oil account. Láyé Abacha owó tábàchà jíjù lé ayé rẹ̀ excess crude oil account ni o. A ní excess crude oil account, a ní foreign reserve lọ́tọ̀. Excess crude oil account yìí ibẹ̀ ni Abacha ti ṣe project ní 1996 tó ṣe ring road sí gbogbo 36 state tó wà Nàìjíríà. Bàbá Buhari ló ṣe. Bàbá Buhari ló wà ní ministry yẹn gbà yẹn. Òun ló ṣe gbogbo ọ̀nà yẹn. Abacha dẹ̀ sign ẹ̀ pé ìrètá jẹ lórí epo yẹ ẹ lọ fi ṣe títì, wọ́n dẹ̀ ṣe títì all over 36 states. Ó ní ring road tó wà lọ́ṣogbo tẹ̀ ń wò ó. ń bẹ lẹ́kìtì ń bẹ káàkiri bẹ ń bá dàn bẹ everywhere. Kò síbi tẹ́ ẹ dé tẹ́ ẹ ti rí ring road tí wọ́n ṣe láyé Abacha tí bàbá Buhari ṣe ń gbà yẹn. Òun ló head ministry yẹn. Kí ni mò ń bá bọ̀ ibi tí mò ń bọ̀rọ̀ lọ? Àwa ń dà Nàìjíríà ó dà nígbà tá a bẹ̀rẹ̀ sí ní gbàdúrà fún orílẹ̀-èdè yóò lè bá a dá láyé Babangida. Torí ìgbà náà ní nǹkan sáà ń bàjẹ́. Ìgbà yẹn lówó wa bẹ̀rẹ̀ sí ní devalue náírà. Ní náírà ń bàjẹ́ lójoojúmọ́. Náírà bàjẹ́ débi pé gbogbo nǹkan Tòkunbọ̀ tá a rí láyé wọ́n bẹ̀rẹ̀ sí ní expose wa sí. Àwọn náà expose wa sí mọ́tò Tòkunbọ̀. Àwọn náà expose wa sí gbogbo nǹkan Tòkunbọ̀. Chicken Tòkunbọ̀, turkey Tòkunbọ̀, IBB ló introduce wa sí. Bá a ṣe bẹ̀rẹ̀ sí ní wọ́n bá a ṣe wọ́nu. Wọ́n sọ ọmọ ọba wọ́n wá sọ ọdọ ọmọ joyè láàfin láyé IBB. Pé bóyá bàbá ó sì rí ipò rẹ̀ padà ọ̀là ń bá bọ̀. Yóò dá Nàìjíríà go better, Nàìjíríà go better, Nàìjíríà go better, Nàìjíríà go better títí tó fi dàkókò tá a wà yìí. Kí wá ni mo fẹ́ fàyọnú ọ̀rọ̀ gẹ́gẹ́ tó mú mi lọ́mọ ká àwọn àròyé yẹn wá látẹ̀yìn. Ó nígbà tí bàbá Buhari débẹ̀ ní 2015 láyé Jonathan a sì ní oil boom sì favour Nàìjíríà. Láyé Jonathan wọ́n rí owó bí ẹlẹ́gùn sàpàná náà sì rí owó yẹn. Owó yẹn pọ̀ débi pé ó wà lára akẹ́tí Sanusi Lamido tó jẹgba sí lọ́wọ́ Jonathan tí wọ́n fi yọrí CBN governor. Because owó kan wà tó pòórá bíi $20 billion tó yẹ owó yẹn yẹ kó lọ sí excess crude oil account. Owó yẹn wọ́n jí gbé ó pòórá. Ìlú yìí wọ́n wá jí gbé gba ọmọ ìlú yìí ìyà jẹ orílẹ̀-èdè gan ìyà jẹ Nigerians. Àwọn manage ọmọọba àwọn adọmẹrú ó dé káwọn èèyàn máa wá visa America, visa UK, visa ibi tó burú jù nílé ayé. Nàìjíríà wọ́n wá visa Philippines. Àwọn ibi tẹ́ ẹ gbọ́dọ̀ gbọ́ Oman. Nàìjíríà sì wọ́n wá visa Oman. Wọ́n wá visa Egypt bígbà tí yẹn wá visa America. Àwọn èèyàn wá ń sá lọ sí Mauritius lọ ṣiṣẹ́ lọ ṣe oko lọ ṣiṣẹ́ ẹrú. Kí ló wà Mauritius? Ẹ sọ fún mi. À ń pariwo pé economy Lagos State nìkan ó ju economy ọ̀pọ̀lọpọ̀ country lọ l'Áfíríkà. Ṣé ẹ mọ̀ pé àwọn Mauritius wà nínú àwọn ìlú tí wọ́n ń sọ ni? Irú ìlú yìí làwọn èèyàn wá visa abẹ tó jẹ́ pé tán máa lu visa abẹ sórí pálí rẹ̀ nílé yín ẹ̀ pẹ̀nà tẹ́ ṣàdúrà pé Ọlọ́run èmi náà tó bọ́ Mauritius. Àwọn èèyàn wá ń gba visa South Africa tó jẹ́ pé owó tax àbàbà tiwa ni wọ́n dá ni wọ́n fi já àjà òmìnira fún wọn. Wọ́n gba independent 1991 ní South Africa. Ó wá di ìlú táwọn èèyàn ń lọ chọ́ọ̀chì gorí òkè láti lè gba visa South Africa. Àwọn èèyàn wá gba visa South Africa tán wọ́n wá lọ́mọ sì dúpẹ́ ní chọ́ọ̀chì. Àwọn èèyàn ń gba visa Kenya. Gbogbo ìlú tí mo sọ yìí ẹ lè bá Nàìjíríà mẹ́kọ̀ọ́ bóyá èèyàn kàbí mẹ́ta o ẹ bá thousands ọmọ Nàìjíríà
tẹ́ bá jẹ́ jáde nílùú kan ní Áfíríkà yìí ọ̀gọ̀rọ̀ ọmọ Nàìjíríà lè máa bá ń tà ń dà jí bá ṣe ń jí ń bí là ṣe ń jí ń bẹ̀ lọ ṣiṣẹ́. Inú ìlú yẹn náà la wá wà títí dàkókò bàbá Buhari ó dé. Bàbá Buhari gbàjọba lọ́wọ́ Jonathan ní 2015. Bàbá yẹn pariwo ó ní wọ́n ti lose treasury. Òun ló kọ́kọ́ expose condition Nàìjíríà fún gbogbo ọmọ orílẹ̀-èdè pé kò sí nǹkan kan mọ́. Ṣùgbọ́n kí ló gbé ìjọba bàbá Buhari ṣubú? Ó fẹ́ràn àwọn èèyàn rẹ̀. Ara ṣubú tí bàbá Buhari fèsì nìyẹn o. Ó fẹ́ràn ìran rẹ̀ ju ìran míì lọ. Number 1 nìyẹn. Number 2, àwọn olùbádámọ̀ràn rẹ̀ pátá àwọn èèyàn tí ń bá orílẹ̀-èdè bọ̀ látàyà IBB ló wà nínú ìjọba pẹ̀lú bàbá Buhari. Àwọn tí wọ́n fò lè train tó jẹ́ pé ìran gbogbo ìgbésí ayé wọn olè ni wọ́n fi train wọn. Àwọn náà wà nínú ìjọba pẹ̀lú ẹ̀. Tó pé gbogbo advice àti agbára tí wọ́n mọ̀ sà ni pé bóò ni ìjọba ó ṣe favour wọn kì í ṣe bóò ni ìlú ó ṣe dáa. Wọ́n wá bàbá Buhari wọ́n bá fà á títí ẹ wo orú Emefiele tí bàbá àtìyá rán lọ sí school kó lè bá wúlò fún orílẹ̀-èdè àti ara rẹ̀. Ẹ wá dúró tí Emefiele commit ó nìkan nínú ìjọba yẹn. Ìjọba bàbá Buhari àwa aráàlú wa ń gbà nímọ̀ràn nítorí pé afẹ̀mí wa lélẹ̀ dìbò fún Buhari ni. Òun ni ìjọba tí àwọn èèyàn ti di ìbò tó jẹ́ pé níjọ́ tó wọlé pẹ̀lú ẹkún pé àbọ̀ níjọ́ náà la rò pa gba òmìnira. Ibi tí mò ń bá ọ̀rọ̀ yìí lọ ó níbi tí mo fẹ́ tí mò ń drive at tí n bá débẹ̀ ẹ̀rọ Ọlọ́run má bà yín. A rò pa ti gbòmìnira ni nígbà tí bàbá Buhari wọlé ní 2015. Àwọn èèyàn mú mi gọ́tà. Àwọn èèyàn fẹsẹ̀ rìn láti Èkó. Wọ́n fẹsẹ̀ rìn láti ilẹ̀ Haúsá wá sí Èkó. Àwọn èèyàn gun póòlù lọ pé àwọn fẹ́ fẹ̀mí ìmoore hàn Ọlọ́run pé àṣà bọ́ nínú ìyà yìí. Bàbá Buhari débẹ̀ la ilaha illallah. Àṣẹ lẹ́tà ìyálà kọ ṣẹlẹ́dùmarè lọ́lọ́run wá dá wa lóhùn lórí pé ó wá fi iná ó fi dá wa lóhùn pẹ̀lú rẹ̀. Wàhálà wa bẹ̀rẹ̀ lórílẹ̀‐èdè yìí. Gbòòsù lọ́tún àti òsì. Kò sí dùnnú mọ́. Ìlú Nàìjíríà wa kan. Ìbànújẹ́ wa wọlé tọ̀ Nàìjíríà wá. Àwọn èèyàn wa tó wò pé kí la tó kàn yìí. Irú wàhálà wo tún lélẹ́yìí torí Ọlọ́run ọba. Àwọn aráàlú tá a lẹ́nu ọ̀rọ̀ àwa ń pè ìjọba ṣàkíyèsí pé ẹ má fọwọ́ kan mọ̀ bẹ́ẹ̀ ṣe ń tírìtì mẹ̀kúnnù yìí. Ẹ má dán wò mọ́. Nàìjíríà ó gbọ́n mọ́ yín lọ́wọ́ níjọ́ kan. Gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ ayé ló sọ̀rọ̀ wọn advice Buhari. Àwọn mẹ̀kúnnù wọ́n ó gbọ́n mọ́ yín lọ́wọ́. Tá má fi lè gbọ́n mọ́ yín lọ́wọ́ ẹ ní rìnrìn àjò yìí rìn pẹ̀lú ìrọ̀rùn pẹ̀lú ìdùnnú. Nǹkan ó bàjẹ́. Bàbá Buhari bí information táwọn èèyàn ń pàṣẹ bí òdọ́dọ̀ rẹ ni bọ́dẹ̀ dọ́dọ̀ rẹ̀ bó fi ti gún lágídí ní àmọ́. Bàbá ọ̀dà kò gbọ́ o. Bàbá gbé bọ́dà tì fọdìdì ọdún 8. Àwọn èèyàn pè sákìyèsí pé fọ̀rọ̀ Kùránì fi yanjú ọ̀rọ̀ yìí. Tó bá jẹ́ pé lódodo mùsùlùmí ni ọ́, tó bá jẹ́ pé lódodo lẹ gbàgbọ́ pé kìrìsìtẹ́nì àti Islam tí wọ́n mú wá fún wa yìí gbogbo ohun tó wà nù rẹ̀ yìí kó lè bá wúlò fún wa ni ẹ lo ọ̀rọ̀ Báíbù àti Kùránì. Ìtàn kan bẹ́ẹ̀ nù Kùránì àti Bíbélì tí wọ́n sọ pé Jósẹ́fù ẹ̀yìn lójú Ọlọ́run ni ó láàlá sí Íjíbítì. Wọ́n dẹ̀ tú àlá náà sí pé ìyàn ó mú fún àkókò kan. Pé ìyàn tó sì fẹ́ mú yìí àfi kẹ́ ẹ ra oúnjẹ kẹ́ ẹ ṣe mọ́lé kẹ́ ẹ wá gbé bọ́dà yín tì kẹ́ ẹ bẹ̀rẹ̀ sí ní ra oúnjẹ títí tí ó fi dàkókò tí ìyàn yẹn máa bẹ̀rẹ̀. Tẹ́ ẹ bá ṣe bẹ́ẹ̀ tán ẹ wá gbé bọ́dà yín tì torí tí ìyàn yẹn bá mú ẹ lè máa rí nǹkan jẹ.
bàbá Buhari wọn ò mú lò gbogbo wọn fetí gún lágídí, wọ́n fìyà jẹ mẹ̀kúnnù lórí tẹ́. Kò sẹ́ni tó gbádùn lórílẹ̀‐èdè títí bàbá Buhari fi hand over ìjọba lé bàbá Tinubu lọ́wọ́ ní 2023. a wá ṣe wàhálà lórí Tinubu torí lórílẹ̀‐èdè àwọn èèyàn ò fẹ́ dìbò fún APC. Wọ́n bìlífù pé ṣe báwọn náà wọ́n lọ́dún mẹ́jọ tí gbogbo nǹkan lè kankan yìí. Àwọn èèyàn ní ẹjẹ́ àti ẹ̀tra ẹ̀yà míì bóyá Tinubu ajẹ́sandá ṣe dáadáa toró ṣe dáadáa lẹ́kọ̀ọ́ ó sì lójú àánú. Àwọn èèyàn mọ̀ pé Tinubu kì í febi pààyàn, kò febi pààyàn rí. Ẹ lè bẹ́kún wọlé Tinubu kẹ́ bá ìbànújẹ́ jáde ń bẹ̀. Kò ṣe rí. Gbogbo èèyàn tí Tinubu tọ́jú lẹ́kọ̀ọ́ amọye wọn, àmọ́ bí wọ́n ṣe rí. Amọye àwọn èèyàn tó bá Tinubu ṣiṣẹ́, àmọ́ kọ̀ǹdíṣàn wọn lórílẹ̀‐èdè lẹ́nìí. Ṣùgbọ́n kàkà kéwé àdán dẹ̀ líle ló mọ̀ tó ń lè. Tinubu gbàjọba tán. Níjọ́ àkọ́kọ́ tí Tinubu gbàjọba kò tí ẹ̀ rò tí mẹ̀kúnnù tó ṣe wàhálà mọ́. Àwọn èèyàn sunkún, wọ́n fi kú lo àwọn èèyàn. Ẹlòmíì gba ìpè ní lórí ọ̀rọ̀ pé Tinubu la fẹ́. Tinubu ọ̀hún wá déjọba tán, òun náà mọ̀ torí ti mẹ̀kúnnù rò mọ́. Ohun tí mo fi gbà nìyẹn pé tí èèyàn bá jẹ̀ṣẹ́ jẹ̀yà tó bá dọwọ́ agbára, tí Yorùbá máa ń sọ wípé ìwà oníwà lèèyàn máa ń wù tọwọ́ ẹni báyìí tí tèkú dà, pé tọwọ́ ẹni bá tèkú dà tán ìwà tẹ́ni náà bá wù lákòókò yẹn ó ní ìwà tí ń bẹ lọ́wọ́ rẹ̀. Bàbá Tinubu tẹ́rí gba agbára gbogbo nǹkan títí ẹ wá burú ju ti Buhari lọ. Ṣebí ti Buhari sì ṣe níwọ̀nba. Gbogbo ń tààrà láyé Buhari ní 1,000 lára 5,000 láyé Tinubu. Gbogbo ń tààrà 500 naira láyé bàbá Buhari, àwọn ará ní 4,000 láyé Tinubu. Gbogbo ń tààrà bá ra 10,000 láyé bàbá Buhari, àwọn ará ní bí 30,000 láyé bàbá Tinubu. Tí ò tí ì ju ọdún kan lọ, àwọn wèrè kan wá dúró níbì kan, ẹ̀wọ̀n advice àwọn èèyàn pé kí wọ́n ní sùúrù pé ẹ jẹ́ kí policy yẹn work. Ṣé policy mẹ̀kúnnù ni wọ́n dá policy fún ni pé kó máa fi ní lára? Policy ò ṣe sọ pé kí àwọn National Assembly kí wọ́n máa mu gàrí àti kúlíkúlí kí ìlú yóò lè bá dá, káwọn náà ní sùúrù. Policy rí policy ṣe tí ó sọ pé bàbá wa Tinubu bó ṣe wà yẹn ní Àbújá yẹn títí for the whole year kò gbọdọ̀ jẹun lẹ́yìn kó má gba àwẹ̀. Policy kankan ò sí tí wọ́n lè ṣe fún bẹ́ẹ̀. Mẹ̀kúnnù tí ń jìyàbọ̀ láti 85 látàrí IBB, àwọn náà lẹ́tọ́ wá tó ní kán ní sùúrù fún policy kó lè bá yield. Adẹ̀bẹ̀ Tinubu ìmìlẹ̀ tó débẹ̀ ó ló yọ subsidy. Ó ní ìwọ mọ nǹkan tó fẹ́ ṣe, tó bá ti yọ subsidy àti bẹ̀rẹ̀ ayé wa ti dáa. Ọ̀yọ́ akun yànmọ̀yànmọ̀yànmọ̀ torí pé ìnira àkọ́kọ́ tó kọ́kọ́ mú wá nìyẹn níjọ́ tó gbàjọba. Inú wa bàjẹ́ bọ̀ nígbà tó persuade wa pé ẹ fọkàn balẹ̀ yóò dáa, àtúnwò pé wẹ́ẹ́ ẹja fún láàyè. Ilé ètò tí ò tiẹ̀ parọ́ fún wa, ó ti lóhùn ó yọ, ó dẹ̀ ti yọ. Ẹ débi iná ẹ tó gbọ́ná yọ. Nígbà tí ẹ fẹ́ débi ti náà yẹn a pè ọ́ ṣàkíyèsí. Bàbá ẹ má yọ ti náà, ẹ ní sùúrù díẹ̀, ẹ má yọ ti náà. Nínú tẹ́ ẹ lè ṣe tí ó fún wa lọ́kàn balẹ̀ ó ní pé tẹ́ ẹ bá tiẹ̀ wá fẹ́ yọ owó subsidy, ẹ má yọ subsidy lórí oúnjẹ, ẹ subsidize oúnjẹ fún wa náà. Ẹ wá lẹ́yìn fẹ́ dá wa padà sóko tipátipá, oko tó jẹ́ pé wọ́n ti fìbọn lé wa kó mẹ́ láti 2013 tá a ti ń pariwo fún Jonathan. Lọ́pọ̀lọpọ̀ ti lóko mọ́, tí wọ́n ti ń fi màálù jẹ oko olóko, tí wọ́n ti pa ọ̀pọ̀lọpọ̀ àgbẹ̀ sínú igbó láti 2013. Ìwọ wá débẹ̀ lánàá last year, ọ̀wọ́n á sọ pé dandan ẹ ní jẹun tẹ́ ẹ bá padà sóko. Bàbá Tinubu wọ́n yìí ṣayé bẹ́ẹ̀.
ẹ wá rò pé mẹ̀kúnnù ó dákẹ́ ibi tẹ́ ẹ ti gẹ̀ẹ́tì ẹ̀rọ ń gìn nìyẹn. ló mú mi jáde nígbà yẹn pé bàbá ẹ má ṣe mistake, èmi ò ní kẹ́ ẹ ṣí bọ́dà, ẹ má ṣí bọ́dà, bọ̀ ẹ subsidize oúnjẹ. mo lè sọ particular oúnjẹ tẹ́ ẹ lè subsidize fún wa ní nàìjíríà tó yẹ pé ayé ò yẹ bá àmọ́ yọ subsidy, gbogbo subsidy kí là ṣe subsidy tẹ́tẹ́lẹ̀ ṣe ó wúlò fáwa tá a dó ẹni tá a jẹ́ mẹ̀kúnnù, kò wúlò fún wa, but yóò affect wa, àwa mẹ̀kúnnù náà ni yóò affect. nínú subsidy ọ̀dọ́ subsidy tẹ́ yọ táwa ti ń kérora pé ìyẹn bá 2 litre tá a rà tá a fi ń dà sí generator tá a fi ń ṣiṣẹ́ àní rówó ra mọ́. lẹ lọ ra limousine, wọ́n ń sáìn oríṣiríṣi Lexus jeep náà sáìn fún gbogbo àwọn national assembly tó brand new, owó ìra Toyota brand new tó inú ẹ̀ ni wọ́n ti ń sáré káàkiri bó ṣe ra private jet fún yín tó ẹ tún ní kí mẹ̀kúnnù ò ní sùúrù pé pọ́lísì tá a ṣe yìí ẹ gbádùn ẹ̀. sáwa nìkan náà ní ká máa fèsì àṣepù ni, àwa nìkan ní pọ́lísì burúkú, pọ́lísì ìyà àwa nìkan ló wà fún ni, àwa nìkan ní pọ́lísì orí burúkú wà fún. tí mẹ̀kúnnù bá fẹ́ gbé kíní kan ẹ wà fún àwọn ọmọ kan online, wọ́n máa parọ́ wà ẹ má ṣe protest, ẹ bá ṣe protest wọ́n fẹ́ bẹ̀ kó jẹ́ ẹ̀fẹ́ ti ethnicity, ẹ̀fẹ́ ti bọ̀. kò burú àmọ́ wò yín níran, ṣùgbọ́n o ẹ̀yin náà ti ń kọ ìtàn kan láti láti àtẹ̀ ti wọlé. bàbá Tinubu ẹ ti ń kọ ìtàn kan, ẹ̀yin ò ní rí kà, ẹ lè rí tàn ara yín kà, ṣùgbọ́n àwọn ọmọdọ́mọ yín ó ka ìtàn yín bí ẹ ṣe dájú tó. ọ̀pọ̀lọpọ̀ rò ó wípé n tẹ́ ń ṣe pọ́lísì yẹn yóò yí, pọ́lísì wo ló yí ìdìrí nàìjíríà? ẹni tó lè jẹ́ kí nàìjíríà sì ó gbádùn lásìkò tá a wà yìí lẹ́ni tó bá fún wa lóúnjẹ, kì í so oúnjẹ ilé ìtẹ́ lọ gbé wá palliative ò ràn wá mọ́. kẹ́ mọ́ fún wa ní kóńgò ráìsì kan, fámìlì mẹ́jọ kan gba kóńgò ráìsì kan kí wọ́n lọ mọ́ jẹ́ nulẹ̀. sóun lè ràn wọ́n lọ́wọ́, sóun lè palliative tẹ́ ń ṣe. ẹ subsidize flour àti rice, nǹkan méjì tí mo mention fún yín nìyẹn. ẹ subsidize flour àti rice, méjèèjì yóò kọ́kọ́ solve problem mẹ̀kúnnù náà. mẹ̀kúnnù bá yín jà nítorí ilé, wọn ò dẹ̀ bá yín jà nítorí mọ́tò. nígbà tẹ ní pé kó máa gba ká máa gba bíi 30 million lórí mọ́tò Tòkunbọ̀ tó máa gbé wọlé ká máa fi ṣe kinní fún wọn, ta lẹ rí tí ń ra mọ́tò Tòkunbọ̀? bójú ẹ̀yà àwọn èèyàn yín náà ni, àwọn ará yín náà ni. ṣébi lówó tí mo fẹ́ fi ra mọ́tò Tòkunbọ̀? ṣébi tí mo dúró lówó tí mo fẹ́ fi ra mọ́tò Tòkunbọ̀ pẹ̀lú condition tẹ́ gbélé ní pọ̀ báyìí? ẹ wá fẹ́ káwọn mọ́tò tuntun tí ó wà ní nàìjíríà kí wọ́n gbèrú, kí àwọn tó tà kán lè jèrè. èèyàn mélòó ló lè afford mọ́tò tí GAC ń release, mọ́tò tí Elisade ń release jack? èèyàn mélòó ló lè afford ẹ̀? ẹ sọ fún mi, tó jẹ́ aráàlú, tí ìbáṣẹ ìtẹ̀ wà ń jọba yìí náà, tí ìṣòwò táàsì wa yìí náà lè fi ń rà fáwọn èèyàn yín. ẹ̀yin ríra yín bí ẹni tó lọ opportunity, ẹ ti gbàgbé pé níjọ́ kan bá lọ àbò bọ̀ ṣe bá àwọn èèyàn kan làwọn ọmọ Akíntọ́lá, ṣe ẹ rí àwọn ọmọ Akíntọ́lá ń ta gbangba mọ́ ni? ọmọ Akíntọ́lá mélòó lẹ́yìn rí ń ta gbangba mọ́ lẹ́nìí? bá lọ àbò padà bọ̀, báyìí bíbí ṣe kàǹkà tó kóńgó tó, àwọn ọmọ rẹ mélòó lẹ́yìn rí ń ta mọ́? gbogbo wọn ò lè rìn lórílẹ̀‐èdè yìí. ó yẹ kó jáde kó gbọ́n fún yín. iṣẹ́ tẹ́ ẹ ṣe nínú Èkó ní jẹ́ kí ṣe yí ọmọ yín ó lè máa rìn káàkiri, ṣùgbọ́n tẹ́ ẹ bá lọ́dún mẹ́rin ìtàn tó ẹ pọ́dún mẹ́rin náà lẹ́ẹ̀ bá kó níjọba. ṣé ẹ rò pé ṣe yí ó lè rìn? iṣẹ́ tó yẹ kẹ́ ṣe nìyẹn. iṣẹ́ ọmọ, ẹni tó bá wà nípò agbára, iṣẹ́ ọmọ ni kẹ́ máa ṣe. ẹ má ṣèṣe ara yín nìkan, torí gbà tí yín ó padà tán, ìgbà ọmọ yín ni ó kù. bó làwọn ọmọ yín ó ṣe rìn? ẹ lọ fi tàwọn tó ṣáájú yín tó ti gun àpèrè yẹn ẹ fi ṣàríkọ́gbọ̀n. ọmọ IBB mélòó lẹ́yìn rí tí ń rìn káàkiri?
ọmọ Babangida mélòó lẹ́yìn rí tí ń rìn kiri, ọmọ Ọbásanjọ́ mélòó lẹ́yìn rí tẹ̀ ń rí káàkiri, ọmọ yín Ṣèyí Tinubu gbogbo wa la mọ̀, kò sẹ́ni tó wà Nàìjíríà tí ò mọ̀ Ṣèyí Tinubu. Kí ló mú Ṣèyí Tinubu popular jẹ̀yìn gan tẹ́ ẹ jẹ́ bàbá rẹ̀ lọ? Kò ju iṣẹ́ ribiribi tẹ́ ẹ ṣe lẹ́kọ̀ọ́ lọ. ṣé kò wù yín káyé ó tó yìn yín níbi eléyìí tẹ́ ẹ wà yín ni? Adẹ̀ ń pariwo fún yín, ẹ̀ wá ń ṣe jákujáku, ẹ̀ wá ẹ kó owó 90 billion ẹ lọ wé ẹ lọ jù sí Mẹ́kà, ẹ kó ilé tí ó kàn ẹ lọ fi trillion ẹ lọ fi ra ráìsì wọlé fáwọn wo ẹ fi máa pín palliative fún. Kò sí bó ṣe lè wù kó burú tó Nàìjíríà sì ń ṣalátẹnujẹ. Wàláì tàláì, a jẹ́ èèyàn kan tó strong ni, tá a jẹ́ni tó mọ́kàn, bọ̀ ìjọba ò wú wa lórí, òun ló mọ̀ ní ká fẹnu ṣáta yín ká ṣépè fún yín, ẹ wú wa lórí. Tí orílẹ̀-èdè kan bá ní Nigerians ní citizen, inú orí ò máa dùn ní pé òun ò ní pẹ́ gbòòrò, bọ́ ẹ̀yin ò yin wá. Àwa tá a lẹ́mìí láti faṣẹ́ láti ṣe wàhálà, káwọn èèyàn ní àyàdí fún kéèyàn ta odidi ilé kó dẹ̀ travel lọ lóyìnbó kó ta ilé iṣẹ́ tó ní. Ẹ rí pé alọ́kàn gidi gan ni. Nàìjíríà sì ń sọ̀lẹ̀, kò síbi tá a wọ̀ tá a survive, we live. Gbogbo àgbáyé ní fi wá ṣàkàwé lórí àwọn ọmọ wọn pé níbi ìwé ṣe rí ìran tó kàwé tó Nàìjíríà mọ́ ni nínú ayé tá a wà yìí. Ṣé ti rí ìran tó kàwé tó orílẹ̀-èdè yìí? Níbi ìwé kíkà, níbi ìmọ̀, níbi everything. Ẹ̀yin fúnra ara yín tẹ́ wà ń jọba ẹ dẹ̀ paralyze gbogbo nǹkan. Ẹ sọ gbogbo ẹ̀, ẹ sọ gbogbo ẹ̀ di nǹkan tó wù yín. Àwa gbádùn ẹ̀, àgbádùn orílẹ̀-èdè yìí mọ́. Ẹ wá rò pé bẹ́ẹ̀ àwọn èèyàn dẹ́yẹ sí yín ni. Ayé ò dẹ́yẹ sí yín. Ẹ̀yin lẹ fẹ́ jorú sára yín. Ẹ̀rú dáadáa. Gbogbo policy tẹ́yìn torí ẹ̀rú dáadáa o. Àwọn tó dẹ̀ advice yín nítorí tá à ń sọ̀rọ̀ mínísítà kan náà, àwọn mínísítà yín pé ìkà ni ó fẹ́ bàjọba yín jẹ́ ni. Kò sí report tó lè kọ fún yín láyé. Ó yẹ kẹ́ máa consider pé àwọn aráàlú yìí ti ń bá ìyàbọ̀ láti 1960. Ẹ jẹ́ kí wọ́n náà ti ẹ̀jẹ̀ gbádùn. Ẹ jẹ́ kí wọ́n fìlẹ̀ impact ìjọba. Wàláì, bàbá, ibi tẹ́ ẹ ti ṣe orílẹ̀-èdè yìí nìyẹn. Tẹ́ ẹ ti ṣe orílẹ̀-èdè. Èmi ò ní yé sòdodo ọ̀rọ̀ ń tèmi o. Ìfẹ́ tí mo ní sí ló jẹ́ kí n máa wálẹ̀ mẹ́wàá kí n mọ̀ sòdodo ọ̀rọ̀ tí mò ń sọ yìí. Kò sẹ́ni tí ò bá yín sọ láíláí nítorí pé wọ́n ń rí jẹ lọ́dọ̀ yín. Irọ́ ni wọ́n máa pa. Irọ́ ni wọ́n máa pa fún yín torí pé wọ́n ń jẹun lábẹ́ yín. Ṣùgbọ́n ẹ wá fi consideration sí wípé àwọn people yìí ẹ jẹ́ ká náà ti ẹ̀ gbádùn bẹ́ẹ̀ ṣe dé yẹn tẹ́ yọ subsidy lórí epo. Kẹ́ wá wò pé ókè ní ṣí bọ́dà nítorí àwọn kan tí wàá náà tá a fẹ́ kó grow. Pọ̀ ẹ jẹ́ subsidize oúnjẹ fún yín. Kẹ́ ẹ jẹ́ ká ra oúnjẹ cheaply. Nígbà tẹ́ débẹ̀ àti ra rice ní 48,000 lẹ́dẹ́. Ìgbà tẹ́ débẹ̀ kẹ́ wá mú wá sí 20,000 fún wa. Kẹ́ wá sọ fún àwọn aráàlú pé tó kíní iye ọdún kan péré ní ó fi last wa. Rice yìí ó wọ́n ní next year tí ń bọ̀ ẹ fún wa ní gbàgede. Ìtàn pé ń planning nìyẹn. Mo dẹ̀ sọ fún yín mo ní ẹ need àwọn èèyàn tó wà lórí street tó lè advice yín ní tó yẹ kẹ́ ṣe. Gbogbo nǹkan kọ́ lẹ lè mọ̀ tán. Gbogbo nǹkan pátá kọ́ lẹ mọ̀ tán. Gbogbo nǹkan kọ́ ni. You need people on the street láti fún yín advice. 20,000 lẹ máa ra rice láti wákàtí lọ o. Ẹni bá tà jù bẹ́ẹ̀ lọ kélé ó gbé even ilé bá ká mọ́ lórí gbá. Ìlú yóò bá jubilate ni torí wọ́n mọ̀ pé àwọn ò gbádùn yín. Ẹ ti kúkú ti fowó lówó epo. Nígbà yẹn ẹ ti yọ subsidy ìkókò. Aráàlú ti mọ̀ pé tó bẹ́ẹ̀ ṣe plan ẹ̀ nìyẹn. But in tí ó dẹ̀ yín lọ́rùn ni pé oúnjẹ flour àti rice ẹ gbàgbé iye báyìí lẹ rà ọdún kan sì lè fi rà lẹ́yìn ọdún kan máa gbé sanction lé lórí. Reason ni pé afẹ́kẹ́ tó ọrọ̀ ajé iṣẹ́ àgbẹ̀ wa náà kó gbèrú. Orí àwọn èèyàn wù sẹ́ni tí ò jẹun lẹ́ni kó máa lọ nú kókó lọ dáko. Kí ló fẹ́ dá?
èyàn ò jẹun ẹni kò ní ìṣólóko ṣé kò ní kú sínú igbó. bàbá ìròyìn òun ló kọ́ sí problem tó wà nílẹ̀ yìí. ìmọ̀ràn mi fáwọn ọ̀dọ́ protest tẹ́ fẹ́ ṣe mi ì bá ní kẹ́ ẹ fi ọgbọ́n ìmọ̀ àtòye kẹ́ ẹ fi tó. irú èmi ò lè jáde protest mọ́ lórílẹ̀‐èdè yìí. mi ì ní parọ́ fún yín, mo ti sọ káàkiri lórí fídíò mi láì mọ ìgbà even during EndSARS fídíò tí mo ṣe nígbà EndSARS mo sọ ń bẹ̀ wípé èmi ò ní bá yín protest mọ́ because kò yíìdì nǹkan kan Nàìjíríà rí. ní 1993 ni mo kẹ́kọ̀ọ́, mo mọ ibi tí mo fẹsẹ̀ mi rìn dé, mo dẹ̀ mọ àwọn èèyàn tí mo tẹ̀lé nígbà yẹn, mo mọ ohun tójú wa rí. gbogbo àwọn Anthony Fáṣayọ̀, Òbésèré tí wọ́n wà ní OAU ńgbà yẹn ẹ̀gbọ́n náà jẹ́ fáwọn ńgbà yẹn o, táwa ń tẹ̀lé nígbà yẹn tí wọ́n ń ṣe Abacha must go kiri. bó ni wọ́n wà lénìí tipátipá náà fi graduate ní OAU. ẹ lọ wádìí wọn dáadáa, àwọn tí mo mention yẹn wọ́n pọ̀ o. Anthony Fáṣayọ̀ àti Òbésèré tá à ń pè ní Bùsáyọ̀ nígbà yẹn, gbogbo wọn náà ní problem jáde l'OAU. ẹ wá wo ọ̀rọ̀ wọn, ta ló gbà tàbí láti kú àti gbogbo wàhálà tán ṣe pẹ̀lú bàbá Gani Fáyẹ̀mí máa ń gbà yẹn àti bàbá tó ń pè ní Fálànà. lénìí kí ni èrè wọn nínú ìjọba democracy tarí lénìí? wọn ò jèrè. ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tó sáré káàkiri ńgbà yẹn ò jèrè kankan lénìí. tó sáré káàkiri lórí Abacha must go kò sẹ́ni tó jèrè nínú wọn lénìí. ọ̀pọ̀lọpọ̀ dẹ̀ wà láyé wọn ò rí kankan. Kẹsàrọ́ wà tó náà ṣe fitafita ní Niger Delta ń gbà yẹn. àwọn ọmọ Kẹsàrọ́ mélòó ló wà ní gọ́ọ̀mẹ̀ntì? torí ẹ̀ ni mo ṣe ń pàrọwà fáwọn ọ̀dọ́, ìwọ tí wọ́n bá fẹ̀jẹ̀ rẹ ṣètùtù fórílẹ̀-èdè yìí, ọkàn fi bàbá rẹ àti ìyá rẹ sínú wàhálà ìdààmú ayérayé ni. ọkàn jẹ́ kí wọ́n fi gbogbo ọjọ́ tí wọ́n fi ṣe wàhálà lórí rẹ, ọjọ́ kí wọ́n fi ṣọ́ọ̀tì dànù. I swear to God Almighty, ẹni tá bá pa ní kọ́ńtírì yìí wọ́n pa á gbé. I swear. ní 93 ṣé ẹ mọ èèyàn tó kú? ṣé ẹ mọ èèyàn tá a jọ dúnlẹ̀gbẹ̀rẹ̀ ara báyìí tí ìbọn bà tó lórí lulẹ̀ tó dẹ̀ kú? ṣé bàbá rẹ àti ìyá ẹ wà nínú ìjọba tó wà ń ta lẹ́nìí? òun làwọn National Assembly ń pín 25 million náà pín gbogbo ẹ̀ every month. bẹ́ẹ̀ bàbá àti ìyá ẹ̀ tí rí gàrí mú lẹ́nìí tílẹ̀ mọ́ yìí pé àwọn ètí ìjẹun. àwọn tó yẹ pé nígbà náà lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ wọn school náà wà labroad, àwọn náà wọ́n ń gbádùn democracy lẹ́nìí. torí ẹ̀ ìwọ tó bá ṣàyà gbangba Nàìjíríà lè má dáa. àṣírí tí mo gé fún yín nìyẹn. torí ní tó mú Bọ́lá Ahmed Tinubu tí fi ń tì bí ṣe ń tì, mo nígbàgbọ́ kan pé Nàìjíríà ò lè dáa. torí pé kì í ṣẹni tó yẹ kó rìnrìn àjò ìbí ṣe ń rìn lọ́wọ́lọ́wọ́ ẹ̀ tí mo expect pé ó ní the only person tí mo believe yìí pé ó tún máa fakọyọ, òun ni ọ̀rọ̀ ẹ̀ dàrú yìí. sórílẹ̀-èdè ilẹ̀ wa gbẹ́kẹ̀lé, ẹni tó bá gbẹ́kẹ̀lé Nàìjíríà kan fìyà jẹrẹ ẹni. torí ẹ̀ ni máa protest kiri. ìrandíran mi ò tún protest mọ́ lórílẹ̀-èdè iṣẹ́, mo ṣàdéhùn débẹ̀ ni. mi ò ní jáde báyìí protest ló sún àwọn Sunday Igboho sí ẹni tí wọn ò lè sún lẹ́sùn ta mọ́. kì í ṣe tó dáa ni, kò fìtì Nàìjíríà rárá. ẹ máa wo tẹ́ bá bẹ̀rẹ̀ London first, ẹ wá wo result at the end of the day. ta ni ó gbé? ta ló fẹ́ gbé? àwọn nǹkan máa kaṣu lásòrò kì mí ó máa wọ́de lójú títì, wọ́n máa yìnbọn sí mi. ẹ gbàgbé o, ẹ gbàgbé. òdodo ọ̀rọ̀ tó kóró ní o, mi ní ẹ má wá fún mi, mi ní ẹ má sọ̀rọ̀ sí mi, mi ní ẹ má bú mi. èmi ó gbé ebú, ṣùgbọ́n òdodo ọ̀rọ̀ màá sọ torí ọ̀la ẹ rántí ìjọ tọ́rọ̀ bá dé. Báríkà, mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ bá wa ṣètò. ọlá aláàánú yóò bá wa pẹ̀tù sórílẹ̀-èdè yìí o.